Àjọ tó ń rí sí ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba àti iye kọ̀ọ̀kan tí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gbà, Revenue Mobilization Allocation and Fiscal Commission RMAFC, wọ́n mà ti sọ̀rọ̀, wọ́n ti fi iye owó oṣù tí àwọn olóṣèlú tó ń gbà wọ́n ti fi síta o, tó sì jẹ́ pé níṣe ni ọ̀pọ̀ ọmọ Nàìjíríà náà ń jẹ́ kó di mọ̀ pé iye tí àwọn olóṣèlú ń gbà ó pọ̀ ju iye tí àjọ Revenue Mobilization Allocation and Fiscal Commission tí wọ́n fi síta. Ǹjẹ́ iye owó oṣù wo ni àwọn olóṣèlú náà ń gbà gẹ́gẹ́ bí àjọ Revenue Mobilization Allocation and Fiscal Commission bá ṣe fi síta? Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, iye tí wọ́n ní ààrẹ ń gbà ó ní mílíọ̀nù 3.5 náírà, 3.5 million naira. Bẹ́ẹ̀ ni wọ́n ní onídàájọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà, Chief Justice of Nigeria, òun gba mílíọ̀nù 3,400,000, 3.36 million naira. Igbákejì ààrẹ wọ́n ní mílíọ̀nù 3 náírà, 3.03 million naira òun gbà lówó oṣù. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn onídàájọ́ nílé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà, Supreme Court Justice, àti ẹni tí ó jẹ́ ààrẹ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn, President Court of Appeal, owó oṣù táwọn ń gbà ó jẹ́ mílíọ̀nù 2 náírà ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 400 náírà, 2.48 million naira. Ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè yìí, Senate President, iye kan náà lòun náà gbà pẹ̀lú àwọn adájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ, mílíọ̀nù 2 àti ẹgbẹ̀rún lọ́nà 400 náírà, 2.48 million naira. Àwọn gómìnà mílíọ̀nù 2 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 200 náírà, 2.22 million naira ni wọ́n láwọn ń gbà lóṣù, nígbà tí àwọn igbákejì gómìnà wọn gba mílíọ̀nù 2 ó lé lẹ́gbẹ̀rún lọ́nà 100 náírà, 2.11 million naira. Àwọn sẹ́nítọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá mílíọ̀nù 2 ni wọ́n láwọn ń gba 2.03 million naira. Àwọn mínísítà, akọ̀wé ìjọba àpapọ̀ àti àwọn olórí àjọ lóríṣiríṣi mílíọ̀nù 2 lé díẹ̀ náírà, 2.03 million naira iná láwọn náà ń gbà. Àwọn mínísítà kéékèèké tí wọ́n ń pè ní Minister of State mílíọ̀nù 2 náírà díẹ̀ 1.96 million naira ni wọ́n láwọn ń gbà, nígbà tí àwọn olùdámọ̀ràn pàtàkì special adviser àwọn náà ń gba mílíọ̀nù 2 ó díẹ̀ náírà, 1.94 million naira. Àwọn abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀, Speaker State House of Assembly, mílíọ̀nù 1 náírà ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 600, 1.64 million naira ni wọ́n láwọn ń gbà. Bẹ́ẹ̀ ni àwọn alága ìjọba ìbílẹ̀, local government chairman, àwọn ń gba owó tó díẹ̀ ní mílíọ̀nù 1 náírà, 908,312 naira.